Christian and all quarters. Mama, pẹ́ fún wa. Kẹ́mi Ọlágùn, mo jẹran iléyá báyìí, ó padà tún wù ní gbogbo ẹnu mi ni. Yes. A ń tẹ̀síwájú nínú ètò yẹn. President, Akumakun go straight sínú fundraising yẹn straight. So later we come to the introduction of the youth and your decorations. All right, sir. Yes, ẹ̀yin bàbá mi níkàlẹ̀. Àwọn ọmọ yín ti ní ètò ńláńlá àti sọ. Àwọn olùdíje support mi kọrin náà. Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí rẹmi. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí. Olómọdé amúra wa. Mo ṣe láti máa wà ní. Láti ẹ káàbọ̀ sà. Ẹgbẹ́ ẹ̀tọ́ o. Àṣẹ o. Congratulations. Ladies and gentlemen, I unveil to you the president of ILODA Youth Forum in Odogbolu. Congratulations. As you can see, this is the vice president of ILODA Youth. President, how happy are you? Báwo nínú iṣẹ́ dùn tó lórí àyájọ́ ọjọ́ òní? Program that we are doing today, I'm so happy a lot because it's really good. What is the significance of this celebration? How can it politicize, or how can it favor the whole youth in Odogbolu local as a whole? It's going to favor us, and it's going to favor all of us. It's not in ILODA is open. Let's go. We are going to go about and what we are going to do next, because we have some other plans to do for the improvement of this Odogbolu, not only ILODA, but this Odogbolu. So what are we looking into now? What are we looking into on the project that is coming on point? The project that is coming now, we wanted to do act first for this ILODA community. We wanted to do act for the ILODA community. So another one, we are planning against what am I going to call it? We are planning about Ladies and gentlemen, this is the president of ILODA Youth Forum. Yes, on the celebration of the ILODA Youth Carnival and the ILODA anniversary. Yes. Now, what can you say? Introduce yourself. Introduce yourself. My name is I'm secretary. Okay, what can you say about how happy you are based on Okay, now what is the contribution of the youth, ILODA youth, to the whole society, Odogbolu at large?
Thank you, DJ. Thank you. and ILODA at large. Ẹ ti gbàṣẹ nìyẹn. Ẹ máa tẹ̀síwájú. Gbogbo ọ̀dọ́ fẹ́. Mòdé o. Mòdé o. Mo kí gbogbo wa lápapọ̀. Àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí tí a ṣe yìí ní ìlú Ìlọ̀dà. Gẹ́gẹ́ bí bàbá ṣe sọ fún wa, Prince tí wọ́n bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, Prince Babatunde Ogunnaike. Wọ́n ní àwọn ti gbé kínní yìí tipẹ́tipẹ́ kí àwọn náà kí wọ́n lè ṣe bẹ́ẹ̀. Ohun Ọlọ́run ló sọ báyìí. Ṣùgbọ́n nígbà táwa ọ̀dọ́ akọ́kọ́ gbé kínní lákọ̀ọ́kọ́ orí bákan, ẹlẹ́ẹ̀kejì orí bákan. Pàtó dé lẹ́ẹ̀kẹta àwọn wò pé ẹ̀yin ọ̀dọ́ ẹ máa ṣèpàdé kí gbogbo yín kẹ́ ẹ mọ̀ra yín. Ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Adẹ̀tí dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n sọ̀pọ̀tì wa náà nínú omi yẹn, mi ò fẹ́ dárúkọ. A sọ̀rọ̀ pé kí ni ìkọ̀tà tún lè ṣe. Wọ́n mú àbá àkìyẹn wá, a dìbéètì láàrin ara wa wípé a máa ṣe àkìyẹn. Ìgbà tá a ṣe gbogbo àwọn estimate yẹn, a wò pé eléyìí ga jù. A wò pé okay, well, ká ṣe depend here not for now. Àwọn wò pé ó yẹ ká lè ṣe anniversary kí àwọn bàbá àtàwọn ìlú Ìlọ̀dà kí wọ́n mọ̀ wípé ọ̀dọ́ wà ní Ìlọ̀dà. Láwo pé tábà ṣe. Ṣé lè rí i pé a lè jọra wa lójú? Adẹ̀wá tún mú dání lójú pé àwa ọ̀dọ́ Ìlọ̀dà yìí a ti bẹ̀rẹ̀ ní orúkọ Jésù. A máa gbé ìlú Ìlọ̀dà débi gíga lórúkọ Jésù. A dẹ̀ ní ba ìlú Ìlọ̀dà jẹ́. Ẹ ṣé gidigidi, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ fìfẹ́ wá náà, tẹ́ bá wa wá, àwọn màmá àwọn bàbá, gbogbo yín la kí lọ́kùnrin lóbìnrin. Ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú ìnáwó, ẹ kú ìnáwó, ẹ kú àkókò yín tẹ́ fi sílẹ̀ fún wa. Ilé àtọ̀nà yín kò ní dàrú lórúkọ Jésù. Ayọ̀ lẹ fi wá bí, ayọ̀ náà lẹ máa fi padà. Ìgbà tẹ́ ń bọ̀ ẹ̀ fi òkú ọmọ sílẹ̀, ìgbà tẹ́ máa délé ẹ̀ ní bóòkù ọmọ lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run yìí tàbí ṣe náà fún gbàládùúgbà pé Ọlọ́run ní fi ṣe àṣeyọrí nílùú Ìlọ̀dà. Ìlọ̀dà á túbọ̀ máa gbòòrò sí i. Lágbára Ọlọ́run ikú ọ̀dọ́, ikú ọmọ kékeré kò ní wọ́ ìlú Ìlọ̀dà lórúkọ Jésù. A dúpẹ́ gan sà, dúpẹ́ gan mà.